ẹni ìgbé abẹ ló kọ́ Ọlọ́run ọba àjọkẹ́ ọba sàkẹ́ ọ̀run. Alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ fún Ọlọ́run ọba gbogbo ẹ̀dá lápapọ̀. Innal aqibata lil muttaqin. Àtibọ̀tán rere àtibọ̀tán dáadáa tàwọn tán bẹ̀rù Ọlọ́run ọba ní ṣe. Wala udwan ila ala salimin. Kò sáwọn tán máa ń sábòsí tán máa dìtẹ̀ mọ́tọ́ Ọlọ́run àwọn alábòsí èèyàn ni wọ́n o. Ahmaduhu ta'ala. Ni wọ́n dúpẹ́ fọ́lọ́run ọba náà ọba lékè ọlá. Wa azkuruhu. Èyí sì ń ṣẹ́yìn fún. Shukran jasilan. Ní àwọn ọpẹ́ tó pọ̀ ọpẹ́ tó tóbi ní dúpẹ́ fọ́lọ́run ọba náà. Mahihi alladhi la tuhaddu wa la tuhsa. Lórí àwọn ìdẹ̀ra rẹ̀ tí ń ṣe fún mi ní gbogbo ìgbà tí ń ṣe lórí àwọn jàmáà ní gbogbo ìgbà tí ò ṣe ká. Wasta'inu bihi. Èyí sì ń wá ránṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba náà. Du'ahi wa tadarruhi ilayhi fi kulli waqtin wa hin. Èyí wá ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ pa búburú ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Mo wá sádi Ọlọ́run ọba kó sọ wá ń bẹ́ẹ̀ níbi ìròyìnrò ìbú tí ń bẹ̀lẹ̀ mi tí mú sẹ́ burú jáde lọ́wọ́. Ma yahdillahu fahuwal muhtadi. Torí pé ọba tá a wí ẹni tó bá ti fọ̀nà mọ̀ náà ní fi mọ̀nà o. Wa ma yudlil fala tajida lahu waliyyan mursida. Ẹni tó bá sì lóhùn ti sọnù kò sẹ́ni tó lè fi mọ̀nà mọ́ lẹ́yìn Ọlọ́run. Ashhadu an la ilaha illallah. Mo sì jẹ́rìí pé kò sọ́ba kan lẹ́yìn ọba tí ń jẹ́ Allah. Wahdahu la sharika lahu. Ọba kan ṣoṣo ni ọba tí ò lórogún ni o. Ọba tó lọ́lá ni. Wa lahul hamd. Ọba tó sì lọ́pẹ́ tàǹdú. Yuhyi wa yumiit. Ọba tí ń pani ọba tí ń yé ni. Wa huwa ala kulli shay'in qadir. Òun náà lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan. Ashhadu anna sayyidana ash-sha'bi da'ina ila Allah Muhammad ibn Abdullah. Mo wá sì jẹ́rìí pé aṣáájú Ànábì wa Muhammad aṣáájú gbogbo ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ni. Wa rasulillah. Mo sì jẹ́rìí pé ẹrú Ọlọ́run ọba ní ìsìn òjíṣẹ́ rẹ̀ ni. Qa'ilu fi hadithihi rawahu lana al-imam Tirmidhi. Ẹni tí ń sọ fún wa nínú àdìsí rẹ̀ kan tó ẹ pé àfáà wa àkàtà ń pè ní Ìmáàmù Tirmidhi ló gbà wá fún wa o. Ad-du'a Ó làdúrà tẹ́rí ẹ. al-ibadah. Òun náà ni ọpọlọ, òun náà ni orí, òun náà ni pàtàkì tí ń jẹ́ nínú ẹ̀sìn Ọlọ́run ọba. Sallallahu alayhi wa ala alihi. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Nábì àtàwọn aráalé rẹ̀. Sahabihi. Kó sì máa bá wọn sàhábà rẹ̀. Tabi'ina lahum bi ihsani ila yawmiddin. Àti gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé nípa Nábì wa Muhammad tó fi dijú ẹ̀san. Thumma amma ba'd. Lẹ́yìn wá gbà náà. Faya ibadallah. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run bàbá pè wá o. Wa ya urasul islam. Ẹ̀yin tẹ́ ń sọ sílámù bàbá làwọn pé gbogbo wa. Sulaiman. Ẹ̀yin tẹ́ ń sọ àmọ́ ní tilé toko. Ilamu. Bàbá ní ká lọ mọ o. Anna du'aha. Ìpè àdúrà tẹ́ rí ká bí Ọlọ́run bá tẹ́ rí ni. Huwa amiyatu baligatun fi qada'i hawaijin nas. Ó ní àwọn iṣẹ́ pàtàkì, ó ní àwọn pàtàkì tó ní ṣe nínú ìgbésí ayé ọmọ ènìyàn pàtàkì láti bí àbùkátà wa nínú ayé. Lidhalika Látara bẹ́ẹ̀. tajiduna al-ulama'ana يطلقون على الدعاء صفات متعددة. Láfi rí pé àwọn àfáà wa àwọn akọ́nilẹ́sìn àwọn ìròyìn tí wọ́n fi ròyìn àdúrà àwọn ìròyìn kan tí ó yàtọ̀ tọ̀tọ̀ síra wọn ni. ومن أقاويلهن أن الدعاء. Inú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n wá ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ wọn tó pọ̀ ìpè tá ń pè ládùúà. يجلب للخيرات. Òun náà ni tí máa ń fa àwọn oore oríṣiríṣi wá fọ́mọ ènìyàn. والمنافع. Àti àwọn àǹfààní tó pọ̀ òun làdúrà máa ń fa wá fọ́mọ ènìyàn. ذلك لأنهم رأى كيف تصرفت بالدعاء نبي الله إبراهيم عليه السلام. Wọ́n nítorí pé tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n rí iṣẹ́ tàdúrà ṣe ni tàdúrà ṣe fún ta ni òun náà ni ọ̀kan nínú ànábì wa tàmùsí ànábì wa Ibrahim. قال تعالى. Ìpè Ọlọ́run ọba àlekè ọlá ní nàárìtì sítórì náà. ربنا Ó ní ìwọ Ọlọ́run ọba wa o. إني أسكنت من سوريتي بواد غير ذي زرع. Ó ní ìwọ Ọlọ́run ọba o mo ti wá fi gbé sí àyè kan àwọn àrọ́mọdọ́mọ mi sí àyè kan tó yẹ pé bàbá gbìn nǹkan síbẹ̀ kò léwu. عند بيتك المحرم. Ọ̀kan kan ibi tí mo wá fi wọ́n gbé yìí lẹ́gbẹ̀ẹ́ léèrè Ọlọ́run ọba ilé ọ̀bọ̀wọ̀ ni. ربنا Ìwọ Ọlọ́run ọba mi o. ليقيموا الصلاة. Èyí tí mo fi wọ́n síbi ilé yìí láti kọ́kọ́ kó mọ kírun fún Ọlọ́run ọba ni. فاجعل أفئدة من الناس تهوي إليه. Ààyè yìí kì wọ́n ṣe ibi táwọn èèyàn rí ẹran tí mo wá bí ọ bá ń ṣe bẹ̀ níbi tí gbogbo ẹ̀mí ọmọ ènìyàn mọ̀ jẹ̀rán àti débẹ̀. رزقهم Wọ́n bá ń sa arísìkì fún wa o. من الثمرات Gbogbo tí ń jẹ́ sámárà. لعلهم يشكرون. Mo mọ̀ pé tó bá sì ṣe bẹ́ẹ̀ fún ọ, wọ́n mọ̀ dúpẹ́ fún Ọlọ́run ọba. Dákun bá ń ṣe bẹ́ẹ̀ fún ọ.
Ibadallah. ẹ̀yẹ rúṣin Ọlọ́run. Wa min al-aqawil al-ulama. nínú táwọn àfáà tí wí tán fi ròyìn tá à ń pè ní àdúà. An yaqulu bi anna du'aha zayfu lil-mu'min. ìyí tí wọ́n fi pe àdúà lọ́dọ̀ tiwọn àwọn tí pè é pé ìyí tí ń jẹ́ àdúà ní ìdá mùmínì ni tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Dhalika li'annahum ìyí tó sì fà tán fi sọ bẹ́ẹ̀. qara'u qissata sayyidina Musa alayhi salam fil Qur'an al-Karim. wọ́n ka ìtàn Ànábì wa Musa wọ́n kà nínú alukur'ani là ń fi sọ pé nǹkan ìdání o. Inna al-istis'an bi-du'a nígbà tí ń wá ránṣẹ́ pẹ̀lú àdúà. li muharrabati li'aduwwihi Fir'aun. láti lè fi bàtà níjà òun náà ni ọ̀tọ̀ Ọlọ́run ọ̀tá rẹ̀ táwọn sí Fíráúnà náà nìní. Qala ta'ala ìpè Ọlọ́run ọba àlekè ọlá sọ fún wa. Rabbana ó ní wọ Ọlọ́run ọba mi o. innaka atayta Fir'auna wa mala'ahu ó ní wọ Ọlọ́run zinatan wa amwalan ìwọ ló fún Fíráúnà àtàwọn mẹ̀wá rẹ̀ ló fil fún wa. hayati dunya. ó fún wa lẹ́sọ̀ nínú ayé ó sì fún wa lówó nínú ayé tá a wà yìí. Rabbana Ọlọ́run o liyudillu an sabilika. ìtí mo ṣàkíyèsí owó tó fún ẹ yìí wọ́n fẹ́ fi nu àwọn ẹrú rẹ ni. Rabbana Ọlọ́run o mis'ala amwalihi owó tí wọ́n ń bẹ lọ́wọ́ wọn tó fún ọ ní bá ń dáká síbẹ̀ ìkan tí máa ń jẹ nǹkan kó jẹ owó wọn. wasdid ala qulubihim wá bá ń fi èdídí bá ń fi dí ọkàn Fíráúnà àtàwọn jàmáà rẹ̀ la yu'minuna hatta yarawul azabal kí wọ́n má gbà fún Ọlọ́run ọba tó fi máa wo ìyà lọ́kàn bá tó fi kó sínú ìyà náà tó má gbà fún Ọlọ́run ọba. qala qad ajab da'watkuma Ọlọ́run ọba wa ń sọ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀. mustaqiman Ọlọ́run ọba ń sọ fún àwọn méjèèjì pé mo wala ti. tattabi' sabilil ladina la ya'lamun. Ọlọ́run ọba ni mo ti gbọ́n tẹ́ wí ẹ wá dúró lórí àdúrà yẹn mọ̀ pé ìgbà o ẹ má tẹ̀ lójú ọ̀nà àwọn tó ń jẹ́ tó ń jẹ́ tèmi Ọlọ́run ọba. Ibadallah ẹ̀yin ẹrúsìn Ọlọ́run. iza nasarna ila hadha sar al-hal wọ́n ní tá a bá wá farabalẹ̀ tá a wọnú oṣù tá a wà ń bẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. wa huwa sar al-asr bainana يعني بنبينا محمد صلى الله عليه وسلم. òun náà ni oṣù kan oṣù wo ni oṣù tó yẹ pé wọ́n mú oṣù Ọlọ́run nípa Muhammad wọ́n mú rìn. من مكة المكرمة إلى بيت المقدس. wọ́n mú rìn láti Mákà wọ́n mú rìn láti Mákà lọ sílé àbọ̀wọ́ ní tí ń bẹ ní Baitul Maqdis. وإلى السماوات العلى. wọ́n sì ti kú mẹ́ẹ̀ wọ́n wá tún wá mú rìn lọ́nu sánmà lọ́hùn-ún. سبحان الذي أسرى بعبده ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى. Ọlọ́run ọba ní mímọ́ Ọlọ́run ọba o ọba wo ni ọba tó mú ẹrú rẹ̀ rìn láti ilé ọ̀wọ̀ ní àyìn lọ sí ilé tó ga lọ́hùn-ún. الذي باركنا حوله ilé wo ni ilé tá a ti fà àlùbáríkà sí gbogbo agbègbè rẹ̀. لنريه الناس. òun ni kí ló fi wá torí ẹ̀ tó fi mú ni torí àwọn ọmọ ènìyàn yìí náà ni. إذ قد زرت في الصلوات المكتوبة. torí pé nínú òru tí wọ́n mú rìn yìí nínú oṣù tí wọ́n mú rìn yìí òun náà ni wọ́n ṣe ló fún fáànù níbi Muhammad yìí pé kó mọ kírun wákàtí tá à ń kí lónìí yìí. والصلاة في تعبير العلماء tá a bá sì wo tá à ń pè ní àsọ̀láàtù nígbà táwọn àfọwọ́ ṣe definition rẹ̀ fún wa. الدعاء. kò sí tí wọ́n pè wọ́n láàdúrà náà ní jẹ́ bẹ́ẹ̀. عباد الله اسم الدعاء torí náà èyí máa wí gbólóhùn fún yín láwùí tún wí Ọlọ́run kó foríjì mi ó sì foríjì ẹ̀yin náà. الحمد لله رب العالمين. ọpẹ́ fún Ọlọ́run ọba gbogbo ẹ̀dá lápapọ̀. وكفى والصلاة والسلام على النبي المصطفى وعلى آله وصحبه آل الدعاء. ìkẹ́ Ọlọ́run àtọlọ́run kó wọn bá nípa Muhammad àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàábẹ̀ rẹ̀ àwọn tó ń jẹ́ aládùúrà ní gbogbo ìgbà ní. ثم أما بعد lẹ́yìn wá gbà náà فيا عباد الله ẹ̀yin ẹrúsìn Ọlọ́run. هناك قصة بين سيدنا موسى عليه السلام àbá ní ìtàn kan bẹ tó ṣẹlẹ̀ láàrin Ànábì wa Musa وامرأة عقيم. àti obìnrin kan tó jẹ́ àǹbẹ̀lọ́run ni yẹni pé àgàn tí òbí mọ ni. جاءت امرأة عقيم إلى النبي موسى عليه السلام wọ́n lára arábìnrin yìí ló lọ bá Ànábì wa Musa ọlọ́ba ní ọjọ́ kan. وطلبت منهم أن يدعوا الله أن يرزقها ولدا. ìyìn tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Ànábì wa Musa ń jọ́nà náà ni pé ìwọ Musa dákùbà ń bẹ̀ lọ́hùn kó fèmí náà lọ́mọ. فدعا موسى ربه Ànábì Musa dọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ bí tí máa ń bẹ̀ ẹ́ ó sì bẹ̀ ẹ́. فأجاب الله Ọlọ́run ọba wa ń fún un lésì.
أكتب الحكيمة ipe arábìnrin yìí ìjọ tí mo fẹ́ dá mo dá lẹ́ni tí ó pé kò ní bímọ ni tí mo kọ́lẹ̀ fún un ni. فأبها موسى ما قال له ربه. nígbà tí Musa dọ́dọ̀ arábìnrin yìí ó sọ fún tọ́lọ́run ọba rẹ̀ wí fún. فهدت هذه المرأة إلى موسى. arábìnrin yóò fi ọ̀dọ̀ Musa kalẹ̀ ó ti padà sọ́dọ̀ rẹ̀ náà. طالب منه الدعاء مرة أخرى. Isa ń bẹ Musa ní pé àní ọba ń bẹ lọ́hùn sẹ́ẹ̀ kó fún lọ́mọ. وتكرر نفسه رد الإله بأنه حكيم. Isa ń bẹ Ọlọ́run ọba rẹ̀ náà ní ipe dákun kó fún mi lọ́mọ. يعني بأنها حكيم. torí pé àgàn lòun torí pé òun ò bímọ. وبات يعني بعد فترة. lẹ́yìn ọjọ́ pẹ́ lẹ́yìn bí ọdún díẹ̀ Musa kò rí ìyá yìí mọ́ ìyá yìí náà rí Musa. رأى موسى هذه المرأة تحمل الطفل وسألها. nígbà tó wá padà wá rí arábìnrin lẹ́yìn ọdún díẹ̀ ó wá rí kọ́ máa ń bẹ lọ́wọ́ rẹ̀ ó wá bi léèrè pé arábìnrin bolẹ̀ ti rọ́mọ. فأجابت إنه ابن رزقني الله به. ó ní wá ń bí Musa lẹ́sìn pé ọmọ mi náà ni ìgbọ́mọtọ́ Ọlọ́run bá ti dá mi lóò ti fún mi lọ́mọ náà. وتعجب موسى. Musa wá ń ṣe mọ̀ pé sọ́lọ́run bá kọ́ ní sọ fún mi. وسأل ربه. ó wá lọ bí Ọlọ́run ọba rẹ̀ كيف léèrè. يكون ذلك يا رب؟ ipe Ọlọ́run ọba mi ẹ̀sà ìtẹ̀ ń wí fún mi tí ń sọ fún mi àmúpadà tó wá bímọ. فأجاب الله. Ọlọ́run bá ń fún Musa lésì. كلما قلت حكيم. ó ní gbogbo ìgbà tí n bá ti ń sọ fún ọ Musa yìí pé àgàn ni mo kọ́ ńgbà tí mo kọ́ ọ. قالت ọmọbìnrin ẹ̀ tó ń bá ti wá délé wa sọ pé. يا رحيم. ọba tí ń kẹ́ni kẹ́mi ọba tí ń ṣàánú ẹni ṣàánú èmi náà. وسبقت رحمة قدوتي. Ọlọ́run bá ní bẹ́ẹ̀ sì ni àánú èmi ìkẹ́ mi ó ṣáájú ìbínú èmi Ọlọ́run ó ṣáájú agbára mi ó ṣáájú pé kí n jẹ níyà mo rántí mo bá fi fún lọ́mọ. عباد الله. ẹ̀yin ẹrú sin Ọlọ́run. التحكمتم قوة الدعاء. wọ́n ní sáà tí wàá gbàgbọ́ yé ẹ̀ nísìnyí ìta ń pè ní agbára tí ń bẹ mi ká máa bẹ lọ́hùn. قصة هذه المرأة. tí ń bẹ nínú tan arábìnrin yìí sáà ti gbàgbọ́ yé dáadáa. وصدق الله تعالى أين قال. bẹ́ẹ̀ sì ni Ọlọ́run bàbá àlékè ọlá ó sòdò nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ láì bìkan. يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب. Ọlọ́run bá ní gbogbo nǹkan tó ń kọ́ lẹ́hùn ó bá wù ú gbà mọ̀ wọn apárẹ́ òyì tó bá sì kọ́ gbà wọn sàṣẹ ní kó máa bẹ ọ̀dọ̀ òun nìyá tíra wà kò sẹ́ni tí ó bì mí. عباد الله. ẹ̀yin ẹrú sin Ọlọ́run. بعد أيام قائلة. بعد أيام قائلة. wọ́n ní bàbá ní láàrin bí ọjọ́ díẹ̀ nísìnyí àdóṣù. يستهل علينا صار رمضان. a rí i pé oṣù alápọ̀nlé oṣù alábàríkà ni yóò yọ sí wa kúlẹ̀. رمضان الكريم. òun náà ni oṣù alápọ̀nlé ni. صار الغفران. oṣù àforíjì ni. صار الرحمة. oṣù kẹ́ oṣù gẹ̀ ni. صار العتق من النار. oṣù tá a máa ń bọ́kun ẹrú kó lọ́mọ ènìyàn pé kó lọ́mọ náà di ọmọ àlìjẹ́nnà ni. صار الاستجاب دعاء. òun náà ni oṣù wo oṣù tá a máa ń gbọ́ àdúrà tá a máa ń gbọ́ bẹ̀bẹ̀ ọmọ ènìyàn ni. استعيد له. bàbá ní ká palẹ̀mọ́ fún o ẹ bá ti ń palẹ̀mọ́ létẹ̀ ń palẹ̀mọ́ ẹ palẹ̀mọ́ ẹ̀mí yín. استعدادا كاملا. ẹ palẹ̀mọ́ ẹ̀mí ẹ palẹ̀mọ́ ní pèsè tó pọ̀ ní kẹ́ palẹ̀mọ́ fún oṣù náà. استعيد له بالاستغفار. a ní ká palẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú pé ká wọlé sìgìfárù. استعيد له بالتوبة. wọ́n ní ká palẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú pé ká túbọ̀ lọ síwájú Ọlọ́run. استعيد له بالصدقة. bẹ́ẹ̀ sì ni ká palẹ̀mọ́ rẹ̀ ipe ká ṣe sàárà kó pọ̀ kó tó dé. والصلاة وتلاوة القرآن. ká palẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú ká máa tìláwà Al-Qur'ani pé òdìdí. بالوصول وحضور قلبي إلى الله. bẹ́ẹ̀ bàbá tí ń ṣe yìí ká yẹpẹrẹ ara wa ká dárí gbogbo ẹ̀mí àpédàkù ṣàánú mi ẹ̀ṣẹ̀ mi yìí pọ̀ má jẹ́ ń bá wọnú Ramadan ká fi palẹ̀mọ́ rẹ̀. وإذا سألك عبادي عني. tí wọ́n bá bèèrè ànẹ́bí léèrè àwọn ẹrú mi nípa mi ipe bò mo ti rí sọ fún ẹ mo súnmọ́ àwọn ẹ̀sìn máa gbọ́ pé wọ́n káwọn náà kọ́kọ́ jẹ́ pé mi ni o kó sì nígbàgbọ́ gbogbo tó bá ń bí pé yín ṣe fún wa torí pọ̀ bá ti bí mọ́ ọlọ́mọsà là pẹ̀lú àwọn tó là má ṣe pàwárẹ̀ pẹ̀lú àwọn tó parẹ́ o jọ tó ń dáwọ́ dá ọlọ́fẹ́ ni wọ́n sì sáré kò fẹ́ fún wa náà ni ọlọ́run mọ́sà fún alágbó nínú ẹ̀sìn wa mọ́sà sàlékún ìfọ̀ fún wa fún adé tó ní àrísìkí wa mọ́sà sàlékún aláfẹ́ fún wa fún adé sinmi ká tó kọ lọ ìsinmi ìgbà tàbá kú tán mọ́sà fún ìgbà tàbá kú ọlọ́run wà á mú akọjọ lórí afárá sàrátì kásì mọ́lúbọ̀ níbi ìsinmi rẹ̀ mọ́sà fọlẹ́ ẹ̀sìn fún wa mọ́sà fọlẹ́ ẹ̀sìn fún wa ọba tó dá ikú ọba tó sì gbọ́ gbó tán wí ọlọ́wọ́ mọ́sà sùwálẹ̀ ta yín fẹ́ ni wá jẹ́ kẹ́mi ó kú ká lọ́pọ̀lọpọ̀ tó láyé láì ní sùwálẹ̀ bẹ́ẹ̀
májà fàìsàn ló májà fi kòkòrò májà fi sọ̀rọ̀ lọ́hùn. اللهم أرنا الحق ọlọ́run tó dòdò hàn wá wàá nù wá sí láti máa tẹ̀lé wàá fi jẹ́ bàjẹ́ hàn wá lọ́hùn wàá nù wá sí láti máa kò sára kẹsàn kò sára kẹlẹ́ ìwọ lọ́hùn kò sára kẹtọ́ ju ẹgbẹ́ lọ́gbẹ́ gbólóhùn wọlọ́hùn bá ti gbá ju pẹ́fà rẹ̀ tó sì ránṣẹ́ ní torípa àwọn ọmọogun rẹ̀ ni wọ́n àwọn náà ní sùnmọ́ borí ọlọ́run mọ́sà tọ́ àwọn náà àti gbogbo àjẹmọ́ lọ́kùnrin lóbìnrin. Amina. Aqimu salat. Náà gbẹ̀nu dúró.